ọjọ́ kan ni mò ń kọjá lọ lọ́nà Ẹ̀pẹ́ mo ti dé Ìjẹ̀bú Òde mo wá lọ ọ̀nà Ẹ̀pẹ́ àwa ṣe kò ń gé àwọn tí wọ́n ń ṣe orò lóru a ṣe kò ń gé mo wà ní honest corner driver àwọn àwa lọ àwọn tá a jọ ń lọ́wọ́ àwọn ajú a sì ń lọ fún program yẹn jẹ́ molid àìsùn ni gbogbo wọn nínú ọjà tí èsì ọjà kékeré kódà kì í tún ṣe funfun ọjà yẹn pupa ni wọ́n jẹ́ pọ̀ bíbá driver ní kí láṣẹ mo ní òsín dáṣẹ àmọ́ lọ nígbà jẹ́ kójú ọ̀nà la wà kì í sì ṣe pa gbọ́ ìpín ní nǹkan kan ṣe àwọn tí wọ́n yọjú sí wa wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ leader àwọn bí wọ́n ṣe tanná sí mi lójú báyìí alájà yìí ni mo ní bẹ́ẹ̀ ni wá sí mo ń lọ ṣe àwọn olóbìnrin tí wọ́n ṣe wá sí ẹni ẹjọ́ kọjá kọ́ lọ àfiwá kọjá ní tí mo fẹ́ lórí lẹ́yìn náà tí wọ́n wo bàbá wa Awùjalẹ̀ ẹwọ́ Awùjalẹ̀ Ìjẹ̀bú Òde bàbá tí maintain ọlá pẹ̀lú ẹ̀sìn lódodo tá a bá ń sọ nípa gbogbo state ní south west kọ̀sẹ́ntì ìyá Ògùn state sọ́tọ̀ torí pé wọ́n mọ̀ pé wọ́n pọ̀ lóògùn wọ́n mọ̀ pé wọ́n pọ̀ lásàsì wọ́n mọ̀ pé gbogbo tí ìjẹ́bọ̀ tí ẹ̀ ní ìtumọ̀ sí wọn ọjọ́ ẹja dé ọ̀dọ̀ àwọn Ìbàdàn nílùú tá a wà yìí tó jẹ́bi tí wọ́n ti ń jòrò àwọn àjẹ̀gbíyó àwọn àjẹ̀gbíjẹ̀kara wọn ẹ wo inú ààfin yẹn nílùú Ìbàdàn ẹ wo àwọn jagunjagun nìbàdàn ìlú tó jẹ́ pé wọ́n maintain ìjọba ń bẹ̀ o ò lè dé from nowhere àbí kó sọ pé irú owó kan ló ní àbí irú ọlá kan ló ní àbí irú ipò kan ló ní ọwọ́ àlọ́ fẹ́ ṣe competition ìjọba Ìbàdàn kò tí ì ṣẹlẹ̀ rí kò dẹ̀ lè ṣẹlẹ̀ ó tò látòrí mọ́gàjí agboolé yín ibẹ̀ ló ti tò ọ̀wọ́ àmọ́ tó lọ bẹ́ẹ̀ ó ní iye ọdún tó ń lò kó tó lè wà nípò àwọn lọ́balọ́ba èyí ò náà tún easy ọjọ́ tí èèyàn bá wà ní ipò gbọ̀ǹkà bóyá gbọ̀ǹkà wọn kọ́ máa fi bẹ̀rẹ̀ ọjọ́ tó bá ní opportunity yẹn wọ́n ṣe àjọyọ̀ rẹ̀ bí ìgbà tí èèyàn fẹ́ jọba ni tí ẹ bá ní access láti join àwọn lọ́balọ́ba ọ̀nà méjì ni wọ́n máa ń pera wọn sí àwọn kan wọ́n máa ń tò nípò balógun àwọn kan ni wọ́n tò ní ipò mọ́gàjí bẹ́ẹ̀ làwọn yẹn ó ṣètò wọ́n wà dúró nídìí wípé òkè báwọn balógun bá jẹ lélẹ́yìí àwọn mọ́gàjí àwọn ni wọ́n jẹ ní eléyìí àmọ́ kálukú lọ́wọ́ alágbólé wọ́n wà máa tó àwọn míì wà kú sójú ọ̀nà àwọn míì ò tiẹ̀ ní dérégbérégbé ibẹ̀ tọ́lọ́run fi ni wọ́n máa bọ̀ àwọn míì wọ́n máa wò lọ́ọ̀kan ni wọ́n lè jẹ́ káwọn Olúbàdàn Ọlọ́run bá ní no ẹ máa bọ̀ míì àwọn tiẹ̀ lọ́ba ó kàn ọba máa kàn wọ́n irú bàbá wa Omíyalé àwọn lọ́ba kàn lásìkò wọn Olúwa ò kádàrá kí wọ́n débẹ̀ ẹni ọba yìí ti kúrò yẹn ọmọ rẹ̀ míì tí ọba tún jẹ òun tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí mọ́gàjí ni ẹ̀rí kó lágbára ẹ̀rí kó ní agbára púpọ̀ bí wọ́n ṣe ń ṣètò lọ́balọ́ba ń bàdàn yẹn kó tó di pé wọ́n padà di ọba yẹn wọ́n ti wá dàgbà wọ́n ní lè jẹ lẹ́nu ara wọn kó dùn mọ́ wọ́n ní lè ṣe bó ṣe wù wọ́n mọ́ ìdàgbà wọn ti sọ̀kalẹ̀ sára wọn ẹni ọba wa kéré pọ̀ nínú wọn láti bẹ̀rẹ̀ ọba jíjẹ yóò wọlú Olúbàdàn yóò wá wọnú ìjọba yẹn ní age of 75 irú bàbá wa Ládọjà nísìn bàbá yẹn ti lé ní 80 years ẹ wò gba bàbá òun ti ń bá bọ̀ nínú ẹni tó lọ tún wá kàyé nínú olóríire ohun tó wà ní bàbá wa nítorí bàbá yìí ti ṣe sẹ́nítọ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn ìgbà yẹn bàbá yìí ti di gómìnà wa rí ní Ọ̀yọ́ state bí ẹ wo bí àgbáǹkà yẹn ṣe ń bọ̀ Olúwa ti wá padà tún wá kà wọ́n yẹ ìkọ̀bà náà tún ni wọ́n ní tí màá fẹ́ lò ń bẹ̀ ó ní bàbá wa tó gbéṣẹ̀ bàbá wa tó kúrò lórí ìkìláfà ọba tó kúrò lórí ipò jọba yìí òun náà ni bàbá wa Ọlákùlẹ́yìn bàbá Ọlákùlẹ́yìn nínú ilé wọn ńlá ni wọ́n ṣe ń bẹ̀ Olúwa ọba àlejò ọlá pẹ̀lú wọn ń bẹ̀ bàbá Ọlákùlẹ́yìn àwọn lọ́balọ́ba wa ní ìṣesí kan tó jẹ́ ìṣesí àlùbáríkà wọ́n ní ìṣesí tí ẹ̀mí wọn mọ́ síra wọn ní ìmọ̀sí wípé kò sí bó ṣe lè jẹ́ tí ipò àwọn bàbá láàrẹ bá ti kàn wọ́n dandan ní káfí ọjẹ́ wọ́n mú bàbá Ọlákùlẹ́yìn nígbà tí bàbá wà ní inú àìsàn tó jẹ́ pé ìwọ̀nba ni bàbá rí náà rí àwọn èèyàn mọ́ ìwọ̀nba ni wọ́n gbọ́ wọn mọ́ ìwọ̀nba ni bàbá lè rìn mọ́ bàbá ò tiẹ̀ lè sọ̀rọ̀ púpọ̀ tó ti bẹ́ẹ̀ tó fi bàbá yẹn jọba ò tiẹ̀ sọ̀rọ̀ wàláhì tàláhì bàbá yẹn tó jọba tó bá jẹ́ pé inú ìjọ àwọn èèyàn míì àbí ìjọ àwọn alálàáfáà ni wọ́n lè ní pé kí ló ṣẹlẹ̀ ẹ̀rí bó ṣe rí wọn tiẹ̀ lè ṣe bẹ́ẹ̀ Olúwa bá àlejò lákòjọ kó bá a sàlékún gúgú ẹ̀mí fún bàbá rẹ̀ mọ́mú lẹ̀ Ìbàdàn. Allahumma amin. tí mo wá fi ń ṣàlàyé eléyìí ó ní wípé bí ọlá yẹn ṣe wá tó bí agbára yẹn ṣe tó wàláhì tàláhì ikú sọ wọ́n dọ̀lẹ. Allahu akbar. ikú tún sọ wọ́n dọ̀lẹ. lẹ́yìn náà tí wọ́n wo bàbá wa Awùjalẹ̀ ẹwọ́ Awùjalẹ̀ Ìjẹ̀bú Òde bàbá tí maintain ọlá pẹ̀lú ẹ̀sìn lódodo tá a bá ń sọ nípa gbogbo state ní south west kọ̀sẹ́ntì ìyá Ògùn state sọ́tọ̀ torí pé wọ́n mọ̀ pé wọ́n pọ̀ lóògùn wọ́n mọ̀ pé wọ́n pọ̀ lásàsì wọ́n mọ̀ pé gbogbo tí ìjẹ́bọ̀ tí ẹ̀ ní ìtumọ̀ sí wọn ọjọ́ kan ni mò ń kọjá lọ lọ́nà Ẹ̀pẹ́ mo ti dé Ìjẹ̀bú Òde mo wá lọ ọ̀nà Ẹ̀pẹ́ àwa ṣe kò ń gé àwọn tí wọ́n ń ṣe orò lóru a ṣe kò ń gé mo wà ní honest corner driver àwọn àwa lọ àwọn tá a jọ ń lọ́wọ́ àwọn ajú a sì ń lọ fún program yẹn jẹ́ molid àìsùn ni gbogbo wọn nínú ọjà tí èsì ọjà kékeré kódà kì í tún ṣe funfun ọjà yẹn pupa ni wọ́n jẹ́ pọ̀ bíbá driver ní kí láṣẹ mo ní òsín dáṣẹ àmọ́ lọ nígbà jẹ́ kójú ọ̀nà la wà kì í sì ṣe pa gbọ́ ìpín ní nǹkan kan ṣe àwọn tí wọ́n yọjú sí wa wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ leader àwọn bí wọ́n ṣe tanná sí mi lójú báyìí alájà yìí ni mo ní bẹ́ẹ̀ ni wá sí mo ń lọ ṣe àwọn olóbìnrin tí wọ́n ṣe wá sí ẹni ẹjọ́ kọjá kọ́ lọ àfiwá kọjá ní tí mo fẹ́ lò rí ẹ wá wo ìṣẹ̀mí tí wọ́n ń lò nínú Ìjẹ̀bú
ẹ wo ìsẹ̀mí tí wọ́n lò nínú kásọ̀ pábẹ́kúta náà, ẹ wo gbogbo ohun tí jẹ́ Akilẹ̀ Ìjẹ̀bú, ẹ wo ìgbà tí bàbá yẹn síwọ́ ṣẹ́, ẹ wo bí bàbá yẹn ṣe maintain ọlá, bàbá yẹn maintain ẹ̀sìn débi pé gbogbo rọ́bì tẹ́tọ̀lá àyímọ̀ ní south west wọ́n ronú pé bàbá yẹn ni amirul muluk muslimin ní gbogbo tí jẹ́ south west, àwọn ni olórí ọba mùsùlùmí ní south west. ìgbà táwọn kọ́ ṣe kíní ẹ̀ èmi fúnra mi kọ́kọ́ gbéra mi sórí pé ní Ogun state náà kò dẹ̀ sí tó fàájú contribution bàbá yẹn tó ti wá mọ̀ sọ pé yàtọ̀ sí fún mùsùlùmí lọ́wọ́ tó ń èkó ń bẹ tó ń bá kúrò ń bẹ́ẹ̀ ẹnì kankan gbọ́dọ̀ gbé òun lọ ibì kankan, ẹ má fi òkú òun falẹ̀ ní ti máa fẹ́ lórí yìí inú Al-Qur'an kò sírú ọlá tó lé ní, kò sírú ipò tó lé ní, kò sírú bó ṣe lè jẹ́, kò sírú bẹ́ẹ̀nù rẹ ṣe lè dùn tó. má jẹ́ káwọn èèyàn máa bẹ̀rù rẹ nítorí aburú ọwọ́ rẹ. ọ̀nà méjì làwọn èèyàn máa ń gbà bẹ̀rù yàn ájì sọ́ọ̀dì, ọ̀nà méjì sẹ́ òun làwọn èèyàn máa ń gbà ṣe dáadáa sí yàn. àwọn míì àmọ́ náwó dáadáa sí ẹ̀dá nítorí pé wọ́n mọ̀ pálábùrú ni wọ́n mọ̀ bọ̀ tó lè jẹ́ pretender yóò mọ̀ pretend yóò mọ̀ ṣe bí ẹni rẹ zọ̀ìríyà ní gbangba. àmọ́ gbogbo èèyàn mọ̀ pé gbogbo tí jẹ́ aburú ayé òun lọ̀gá wọn tí wọ́n bá ń sọ nípa abatẹnijẹ́ number one ni. ó ní àgbàkà aláburú èèyàn tó láyé òun lẹ́yìn táwọn èèyàn ń pẹ́lẹ́ nítorí kó má bàa ṣe wọ́n láburú. Allahu akbar sallallahu alayhi wa sallam. kò sí irú bó ṣe lè jẹ́ náà n táwọn wíyìn náà padà sọ ọ́dọ̀ lẹ́ náà ni what is your problem. àwọn tí ẹ lọ́lá nìyẹn ẹ wo èèyàn tó ti wá kú láyé tí ò lóko. ẹ wo àwọn tó jẹ́ wípé lóòótọ́ ni wọ́n lówó ṣùgbọ́n wọn mọ̀ wọ́n lágboolé wọn. àwọn náà kú bóò ni wọ́n ṣe ń mẹ̀ntẹ́ni ayé tiẹ̀ kí láyé rẹ̀ ń sọ fún yàn irú wá sí wo láyé tiẹ̀ ń ṣe. ibi mọ̀ ń lọ nìyẹn nítorí pé kò sí ń tá a lè jẹ́ kò dẹ̀ sí ń tá a lè tó kò dẹ̀ sí ń tèmi pẹ̀lú rẹ̀ lè mọ̀ tó bá di àsìkò tí kò bá dé yóò sọ èmi àti ẹ̀dọ̀ lẹ́ni gbogbo onílàáká èèyàn yẹn ni mo mọ̀ pé gbọ́ mi gbogbo ẹni tí ń bẹ lórí ètò yẹn tí wọ́n ń bẹ lórí ètò Àjẹ́ Olúbàdàn kálukú ti rí wọ́n ti máa correct àwọn ibi mistakes yẹn tó bá wà wọ́n ti mọ ní tálàjà Kàwúlà fẹ́ sọ wípé Àlájà Kàwúlà fẹ́ sọ pé báyìí báyìí ni tí mo fẹ́ lò ń bẹ̀ gan ibi tí mo ń lọ bí zat òun ni wípé gbogbo ń tá a bá wá rí ká dà láyé ń tá a bá rí ká jẹ láyé bó tún lẹ̀ ká tó láyé tí òun ò ní padà ìtàn fẹ́mi lẹ́yìn èmi àti ẹni ló fi take it easy ibi mò ń lọ nìyẹn ní ayé tá à ń gbé tó jẹ́ pé bí èèyàn bá ti lè lé lọ́gọ́jì ọdún tó o bá l'opportunity tó o dá dọ́ta oní dókítà ó ti sọ fún ọ dìde tó o gbọ́dọ̀ jẹ. àwọn kan bẹ tẹ pé wọ́n rí àlàáfíà lò bí zat tó jẹ́ pé àlàáfíà àwọn olúwa mọ̀ fún wọn ni kò wá sí bàlàáfíà rẹ ṣe lè pọ̀ tó tó o bá ti dé stage kan nínú ayé ibi tó ti máa mọ̀ pàgbà tí ń dé o ní pé bó ṣe ń dẹ́ṣẹ̀ níjó ní yóò yàtọ̀ torí pé àwọn tí jẹ́ àwọn tí máa ń ròyìn nínú egun àti bí ẹsẹ̀ ní ti máa wà gbogbo ọmọnìyàn tí ó kú ọmọbẹ díẹ̀ lèyàn ọmọ kú títí tí ìdíjọ ti kú pàápàá tó máa dé. ẹ jẹ́ ká ṣe sùúrù Olúwa kó jọ̀ọ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nínú àti wọn náà tí wọ́n sin wọṣẹ́ yìí Ọlọ́run kó jọ̀ọ́ kó bá gbà wọ́n lẹ́rú. àmín ya Allah. ìjẹ́ rántí wípé ọ̀rọ̀ bàbá wa Buhari tàbí sọ yìí nígbà náà Buhari náà ni president kódà mo rántí pé Buhari lọ hajj kan hajj yẹn tí wọ́n lọ náà ti gbàjọba ìjẹ́ àgbọn ló ń rúlu Nàìjíríà gbà yẹn nítorí pé bàbá Buhari ó tutù náà ní 1984 táwọn orin tá à ń sọ yẹn bẹ́ẹ̀ ni wọ́n wá lọ perform hajj ìgbà wọn èdè nítorí pé ayé ológun ni àwọn sójà táyẹn inú ara àwọn ológun ni bàbá yẹn wà òun náà fi gba ìjọba lọ́wọ́ Ìdí Àgbọn kó tó di pé Ọlọ́run àbí Ìdí Àgbọn ló lọ hajj ẹnìkan sá lọ hajj inú wa ìsílẹ ẹnìkejì sá lọ ṣe sábàbí kì í ṣe ní téèyàn lè mọ ọ̀nà ti lọ èyí tá a fẹ́ lò ń bẹ̀ ní pèmí àti ọ̀yẹ́ àjọ àrònú jẹ́ ká rò dáadáa o àwọn àgbàlagbà àwọn anítẹ́ bá ń gbẹ́ kòtò ọ̀tá ẹ mọ̀ gbẹ́ jìn torí ipò ṣeé ṣe kó jẹ́ ìná ẹ̀lẹ́kùn nú ẹ̀ ntẹ̀mí àti ẹ bá ń ṣe ọjọ́ kan àlejò kan yóò dé irú ajé wo ni wọ́n ń lò sáyé tẹ́ pé tó ọba rántí ikú ẹ̀mí rí ó balẹ̀ ni wípé alhamdulilayi lódodo kò sẹ́nìkan láyé tó lè sọ pé ara ilé àlùjánnà lòun àmọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ọmọ sọ fún irú ta lọ jẹ́ níbo ni wàá bí lọ́ǹgì sí níbo ló fàbọ̀ sí tó bá kò mẹ́ irú kú wo gan ni ọ̀pọ̀ àwọn kí lọ́mọ ṣe lọ nígbà náà torí ní téèyàn bá ń ṣe lọ́nà ni ọmọ èèyàn la tásà ìlú ọba èèyàn bẹ́ẹ̀ ọlọ́kùnjọ kó pẹ̀lú wa. àmín ya Allah.